Africa Content TV. Yoko baba mo fi kí ajiwa Osupa Saheed akorede tula zamani. Àfintí mba fẹ́ ni ajiwa Saheed Osupa yìí ṣe fún mi. Saheed akorede tula zamani. Ọ̀sẹ̀ kìíní kan bí ọ̀sẹ̀ méjì nísìnyí. Wọ́n sì pàṣẹ fún nǹkan náà kí nǹkan náà máa ṣe. Saheed akorede. Kò sí tí wọ́n wò lára wa àwọn bàbá yìí náà ní Al-Qur'ani náà ni. Saheed akorede. Ẹ dákun gbogbo jàmáà bá ti pọ̀ tó yẹ bá ń pariwo Allahu Akbar kọ́nà máa ń pè Saheed Osupa ṣubú láíláí. Akorede. Lọ́pọ̀ wí Allahu Akbar yẹn dáadáa. Tọ́wọ́ bá ṣàdúrà fún ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn, ó ṣàdúrà fúnra ẹni. Ẹni ọba tó Allahu Akbar ọyọ kan nísìnyí àdúrà tiẹ̀ náà gbà kó tó kú mi. Ó dà kí mo balance báyìí. Ẹ dákun torí Ọlọ́run, bàbá wa tí wọ́n jókòó yìí, ẹni àpọ́nlé ni wọ́n. Salamu minar rahamani. Òkúta náà wọn bí ànẹ́nẹ́ dẹ̀ ni. Salamu minar rahamani nahawajana bihi. Gbogbo àgbàlagbà tó bá yí olórí burúkú lánàá, tó bá dòní orí burúkú tágbà yẹn yà, yóò gba èrè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lónìí àti lọ́la látara ọmọ tiẹ̀ náà. Minar rahamani nahawajana bihi. Níjọ́ tá a wà nílé kéwú, ẹ dákun á sì tú lillahi. Ẹ ti rojọ́ yọ̀dà, ẹ ti rojọ́ yọ̀dà. Inna salami la yaliku bi babihi. Ẹ dákun torí ta nábì. Pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. Báyìí pé yìí nìkan náà mo rí sọ. Alhamdulillah. Inna salami. Níjọ́ tá a wà nílé kéwú. Lẹ́yìn ìgbà tí àwọn tó bí wa tí wọ́n rí náà rí wa. Nípa àwọn ọmọ èyí ògo ni wọ́n dì lọ́la tí wọ́n ò sì fọwọ́ búra wá lórí. Nínú àwọn tó bí wa ni bàbá wa Najimuddin Al-Kubra náà wà. Salamu minar rahmani.